Tosin 2015 described Ifa as a command, àṣẹ, word of God given to Orunmila so as to solve human problems. This word is beyond an ordinary word. He said, Ifa is a way of living a better life. Furthermore, it describes Ifa as a powerful pole in Yoruba oral literature. Now, who is Ifa? Many people find it difficult to differentiate both. We all know Orunmila was also called Baba Ifa. So this Baba was removed and he was now referred to as Ifa. Yoruba we call this process Isuki àti Ìpàrọ̀jẹ, while English we call it string constructed. Some Ifa verses testify to this mixture. Example can be seen below and shall be expressed in my mother's tongues. That is my L1 first language, which is Yoruba language. And any other point shall be decoded with Yoruba language as well. Sorry for the inconvenience. It is our language and it can never be left behind nor be jeopardized. The example goes thus. Ọlọ́tí ìjòmú ẹjẹ̀mú ìjòmú wọn kò ṣe é bá sọ̀rọ̀ pọ̀ bí a bá bára wọn sọ̀rọ̀ pọ̀. Wọ́n á yí ni bìrì pé wọ́n á ṣẹ́nu kọ̀rọ̀ yìí kọ̀rọ̀ ní abẹnú odi jólẹ̀. Adífá fún Ọ̀rúnmìlà, Ifá yóò fẹnu olódì rẹ̀ jóná àtẹ̀yẹ̀kú. Ifá that is pasted or that is written in bold is referred to as Ifá of Ọ̀rúnmìlà. Ẹsẹ̀ Ifá yìí fi ìdí àlàyé tí a ṣe sókè yìí múlẹ̀ nípa ìyàtọ̀ tí ó wà láàrin Ifá ọ̀rọ̀ Olódùmarè àti Ifá Ọ̀rúnmìlà. Níwọ̀n ìgbà tí a ti ṣe àlàyé yékéyéké lórí ohun tí àkòrí ìdánilẹ́kọ̀ọ́ yìí túmọ̀ sí, a ó máa yára bọ́ sí orí kókó ọ̀rọ̀ wa tòní, ìwúlò Ifá nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Ipa tí Ifá ń kó nínú ayé ọmọ ènìyàn kò kéré rárá, gẹ́gẹ́ bí ọ̀nà mẹ́rin pàtàkì. Gẹ́gẹ́ bí òwe Yorùbá kan ṣe sọ, ó ní láwẹ́láwẹ́ ni obì yàn. Wọ́n máa sọ ìwúlò Ifá ní ṣísẹ̀ntẹ̀lé bí àgbàdo ṣe ń tu ọmọ rẹ̀. Ọ̀nà mẹ́rin pàtàkì ni wọ́n gbà ṣe àlàyé náà fún wa. Ọ̀nà mẹ́rin náà nìwọ̀nyí. Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìtánṣòro. Ifá as a means of solving problems. Ifá gẹ́gẹ́ bí agbára àti àṣẹ. Ifá as a means of power and command. Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́. Ifá as a means of education. Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìdárayá. Ifá as a means of entertainment. Ẹsẹ̀ Ifá kan ní iwájú iwájú ni ọ̀pá ìbìtì rere sí Ifá fún ṣó oróyè òun ṣàwọn lọ sóko àìlèrè lọ́dún ẹbọ láwọn ní kó ṣe èjì ògbè. Èyí ni pé òpó mẹ́rin tí ó wà lókè yìí ó tì wá síwájú lórí ìwúlò Ifá nínú ayé ọmọ ènìyàn. Wọ́n sì ṣe awọ lójú ìlò àwọn òpó mẹ́rin yìí. Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìtánṣòro. Ifá as a means of solving problems. Èyí jẹ́ ìwúlò àkọ́kọ́ tí ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn tí a lè sọ pé ó pẹ̀lú ìdí pàtàkì, ìdí tí Olódùmarè fi dá Ifá tàbí tí ó fi rán Ifá wá sí ayé. Ẹsẹ̀ Ifá kan ní aṣẹ́bìsílẹ̀ àjànrojú, àìṣẹ́bìsílẹ̀ àjànrojú, ìpọ́nrẹ́ ajá wọn òjòbí ẹ̀kọ́ lajá ti jẹ láéláé. Adífá fún ire abùfún bí wọ́n ti lé ọ̀ràn wá sílé ayé, ọ̀ṣẹ́bìrẹ̀tẹ̀. Èyí fi yé wa pé ọjọ́ tí Olódùmarè dá ọmọ ènìyàn, ọjọ́ náà ló dá ìṣòro pẹ̀lú wọn. Tó túmọ̀ sí pé kò sí ẹni tí kò ní ìṣòro kan tàbí òmíì. Ifá ní ọ̀nà ìtánṣòro yìí, yálà ìṣòro ara medical problem tàbí ìṣòro ẹ̀mí spiritual problem, láti ṣe àkótán lórí Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìṣèwòsàn fún ọmọ ènìyàn. Ìwé Odù Mímọ́ ti ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀, Ìtura méjì, orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ìkẹfà, page 289, fi ìdí rẹ̀ múlẹ̀ pé Ọ̀rúnmìlà fi Ifá ṣe ìwòsàn fún àwúre tí ń ṣe ọmọ ojú kò rí bí eléyìí tí ó ti ń ṣe àìsàn fún ọdún pípẹ́. Èyí jẹ́ kí a mọ̀ gbangba pé Ifá wúlò púpọ̀ fún ìwòsàn aráyé. Ifá gẹ́gẹ́ bí agbára àti àṣẹ. Ifá as a means of power and command. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé Ifá ni àṣẹ ọ̀rọ̀ Olódùmarè tí ó fi fún Ọ̀rúnmìlà. Èyí ló sì mú ọ̀rọ̀ náà jẹ́ agbára, kì í ṣe ọ̀rọ̀ lásán. Òtítọ́ ni pé a kò lè fi ojú rí agbára àti àṣẹ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ó dá mi lójú pé a ó rí iṣẹ́ tí ó ń ṣe. Báwo ni agbára àti àṣẹ ọ̀rọ̀ Ifá náà ṣe lè wúlò fún ìlò ọmọ adáríhun? Ìdáhùn sí ìbéèrè yìí ní ṣíṣe ìwúre
ní orúkọ Ifá tí ń ṣe àṣẹ ọ̀rọ̀. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé 2011 sọ nínú ìwé rẹ̀ ó ní for prayer to be effective the normal thing to follow the right step to channel prayer through the word of Olódùmarè called Ifá. Èyí túmọ̀ sí pé Ifá wúlò púpọ̀ láti fi ṣe ìwúre kí ibi lè jìnnà rere sí wa kí a sì lè dènà jàǹbá gbogbo. Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ Ifá as a means of education wúlò gidi ní èyí ìwúlò gidi ní èyí fún ọmọ ènìyàn ó sì pọ̀ gidigidi ṣùgbọ́n a ó sọ díẹ̀ nínú rẹ̀ a ó pín sí ìsọ̀rí kí ó lè yé fún wa gbogbo. Àwọn ìṣòro náà nìwọ̀nyí. Ifá wúlò fún ìwádìí ṣíṣe èyí jẹ́ ọ̀nà wíwá tàbí ṣíṣe àyẹ̀wò lórí ohun tí ó bá rúni lójú bí àpẹẹrẹ dídá Ifá àkọsẹ̀jáyé ọmọ lílọ sí igbó odù dídá Ifá lórí ohunkóhun tó bá fẹ́ ṣe tí a bá fẹ́ ṣe. Gbogbo àwọn wọ̀nyí jẹ́ ọ̀nà tí à ń gbà láti fi Ifá ṣe ìwádìí nítorí kò sí ohun tí Ifá kò sọ kò sì sí ohun tí Ifá kò mọ̀. Gbogbo àbájáde ìwádìí jẹ́ ẹ̀kọ́ fún irú ẹni tí ó bá ń ṣe ìwádìí bẹ́ẹ̀. Ifá máa ń sọ ìdí abájọ. A lè ṣe àlàyé èyí ní ọ̀nà tí Ifá ń gbà ṣe àfihàn ohun tí Olódùmarè dá sí ilé ayé àti láti tan ìmọ́lẹ̀ sí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ayé lọ́wọ́lọ́wọ́ ohun tí ó yìí máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àti èyí tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Bí àpẹẹrẹ àwọn ẹlẹ́sìn àjòjì ń pariwo pé ayé máa parẹ́. Ifá fi yé wa pé ayé kò lè parẹ́. A lè tọ́ka èyí nínú odù Ìrosùnká tí ó kì báyìí pé ẹlẹ́mọ̀ká àjànàmọ̀ká awa ayé adífá fún ayé abùkún ìgbà wọ́n ní kí wọ́n rúbọ kí wọ́n má bàa ṣekú. Ǹjẹ́ Ọ̀rúnmìlà ti kan àbàmáyé lẹ́sẹ̀ ayé kò lè lọ́mọ ṣe ní ìgbà yìí kiri. Èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa kí ayé tẹ̀lé pásítọ̀ wa sọ pé yàtọ̀ sí èyí Ifá sọ àwọn ìdí abájọ mìíràn bí àpẹẹrẹ ìdí tí ikú fi pá lórí ìdí tí igbá ẹ̀yìn ìjàpá ṣe fọ́ ìdí tí ẹsẹ̀ ẹyẹlé ṣe pupa ìdí tí àṣá fi ń gbọ́ ọmọ ẹdìyẹ ìdí tí ẹlẹ́dẹ̀ fi ń bí ọmọ púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá máa ń kọ́ wa ní ẹ̀kọ́ ilé àti tòde èyí ni àwọn olóyìnbó ń pè ní moral. Ẹ̀kọ́ ilé àti tòde ṣe pàtàkì fún ọmọ ènìyàn. Ifá jẹ́ ọ̀nà ìkẹ́kọ̀ọ́ pàtàkì. Gbogbo ẹsẹ̀ Ifá pátápátá ni ó kọ́ wa ní ẹ̀kọ́ kan tàbí òmíì. Bí àpẹẹrẹ Òtúá Òtúrúpọ̀n sọ báyìí pé amọ́rìn ni máa ń tọ́nà yanranyanran lórí akíká adífá fún Ọ̀rúnmìlà abáńṣá olóògùn jẹ́ tọ́nà káríran ẹ̀dúkì ìṣàwò òkùnkùn. Èyí kọ́ wa pé kí a má ṣe ẹgbẹ́ òkùnkùn secret court yálà ní ilé tàbí ní iléèwé. Yàtọ̀ sí èyí Ifá kọ́ wa ní ẹ̀kọ́ òmíràn kí a má ṣe parọ́ kí a má ṣe jalè kí a má ṣe ya ọ̀bùn kí a má ṣe dalẹ̀ kí a má rìnrìn òru kí a má sì fi pípa wówó ká sì tọ́jú ìwà wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá máa ń fi ẹwà èdè hàn ó sì máa ń ṣe àpèjúwe tàbí àfihàn. Èyí túmọ̀ sí ọ̀nà èdè ẹwà èdè bíi àfiwé òwe ìfọ̀rọ̀dára ìfìróbòwe yọ àsọdùn ẹ̀dà ọ̀rọ̀ orúkọ àṣírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ń jẹyọ nínú Ifá. A ó máa mú àpẹẹrẹ kan jáde nínú odùfá Ìdátàsíá tó kì báyìí fún wa pé kámẹ́rà gbà tàràgbà kámẹ́rà gbà tàràgbà kámẹ́rà gbà kábìtà kúta kámẹ́gbà kámẹ́lọlé alágbà kámẹ́lẹ́ ẹlẹ́gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá fi ọ̀rọ̀dára ni ó jẹyọ nínú Ifá yìí. Yàtọ̀ sí èyí ẹsẹ̀ Ifá máa ń ṣe àfihàn bí ààfin ṣe rí bí abuké ṣe rí bí ẹ̀yà ara àwọn ènìyàn tàbí ẹranko ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá máa ń fi àṣà àti ìṣe àti èdè ìlú kan tàbí òmíràn hàn pàápàá jùlọ ti ilẹ̀ Yorùbá. A lè ṣe àlàyé yìí gẹ́gẹ́ bí ọ̀nà tí Ifá ń gbà láti ṣe àfihàn èdè àti àṣà ìlú kan tàbí òmíì pàápàá jùlọ èdè Yorùbá Lárúbáwá Tápà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí àpẹẹrẹ Ifá fi èdè Tápà hàn nínú odùfá Òfúnkà tó sọ̀rọ̀ báyìí pé ìgbàyan kú ló yan wáfọ olú Tápà ọmọ olódòdó ṣègbà mọ ẹṣin lójú ogun ẹ̀bọ̀là ó ní kó ṣe ó ní ìfẹ́dùn mo jòkó ìgbàyan kú ló yan ó ní nákì mo dìde ìgbàlán kú ló yan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀kọ́ sodo sínú Ifá púpọ̀ ó sì kọ́ ọmọ ènìyàn lẹ́kọ̀ọ́
ju bí a ṣe lérò lọ. Abájọ tí Awóṣọlá Táíwò Fátòsí 2015 ṣe sọ nínú àkọsílẹ̀ rẹ̀ tó ní Ifá ní àkójọpọ̀ ọgbọ́n ìmọ̀ òye ìrísí ìhùwàsí ìṣesí àti èrò tàbí ìṣípayá àwọn ènìyàn òrìṣà ẹranko ohun ẹlẹ́mìí ohun tí kò lẹ́mìí ohun tí a lè fojú rí àti ohun tí a kò lè fojú rí pọ̀ sínú odùfá kan tí à ń fi ohùn gbé jáde tí ohùn náà sì yàtọ̀ sí èyí tí a fi sọ̀rọ̀ ojoojúmọ́ wa. Paríparí rẹ̀ Ifá gẹ́gẹ́ bí ọ̀nà ìdárayá Ifá as a means of entertainment. Ifá jẹ́ ọ̀kan pàtàkì nínú literature alohùn Yorùbá oral literature ní èyí tí ó fi hàn gbangba pé yóò wà fún ìdárayá bí àpẹẹrẹ orin Ifá Ìyẹ̀rẹ̀fá ìtàn lọ́kan òjọ̀kan tí kì í jẹ́ kí ènìyàn ronú nígbà tí ènìyàn bá ń gbọ́ tàbí wò ó lọ́wọ́. Bí àpẹẹrẹ àwọn eléré orí ìtàgé máa ń yọ ìtàn Ifá láti ṣe sinimá fún ìgbádùn àwọn ọmọ ènìyàn. A lè rí irú rẹ̀ lọ́wọ́ Murphy Àfọlábí. Ó yọ ìtàn ẹyẹ àwòkọ rẹ̀ nínú odù ọ̀ṣẹ́ orógbè. Abdullahi Lateef Títílọpẹ́ yọ fíìmù rẹ̀ tí ó pè ní Ifá Ẹwà nínú odù Ògùdá Ọ̀túá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A kò lè gbàgbé àwọn gbajúgbajà akọrin èdè Yorùbá tí ó máa ń lo Ifá láti di kókó ọ̀rọ̀ wọn mú nínú orin. Àwọn akọrin bẹ́ẹ̀ ni olóògbé Síkírù Àyìndé Barrister. Ju gbogbo rẹ̀ lọ Ifá wúlò fún gbogbo ẹ̀dá ènìyàn. Ọpẹ́ pàtàkì fún ẹ̀yin olùgbọ́ mi ẹ sì ṣeun ẹ̀sùn gẹ́gẹ́ bí ìkọ́tún wà bẹ́ẹ̀ wọ́n sùn lọ́kọ̀ ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe tẹ́tí sí wa. A kò ní fi ọdún yìí ṣe àṣemọ àṣẹ.